bàbá kí lẹ tún ṣe ń bì. ibi no Jacob ni ó súre fún Efraimu àti Manasse gbàdí mo máa ń kọjá lọ mo ní ọmọ pé ó ti pẹ́ mo fẹ́ tún àwọn structure yẹn ṣe. Bàbá mo fẹ́ béèrè kan lórí ọ̀rọ̀ tẹ́ sọ yìí àdúà ṣé bàbá ló ní àdúà ni àbí ìyá. ṣé bàbá ló ní àdúrà ní àbí ìyá jókòó àti bàbá àti ìyá kò séyìí tí ò lè súre fún ọmọ ṣùgbọ́n ìyá ló làdúrà o kí mo wí. ìyá ló làdúà. ìyá ló làdúà o. bọ ìyá ò sí ń bíbí bàbá. ìyá ló làdúà àmọ́ bàbá ló ní ire yàtọ̀ fún àdúrà ojoojúmọ́ lọ́jọ́ àdúrà ọjọ́ kan ṣoṣo lọ́jọ́ ire ànẹ̀tọ́ ọmọ bá mísì ọjọ́ ire ọmọ yẹn ò lè jẹ́ ọmọ mọ́. kí ló wí wo ọ̀pọ̀lọpọ̀ ọmọ ní ayé rẹ̀ ò dáa tí wọ́n sọ pé màmá rẹ̀ ní í ṣe màmá rẹ̀ ò lájẹ́ ṣùgbọ́n màmá rẹ̀ dí lọ́wọ́ ire bàbá ọmọ tí màmá bá dí lọ́wọ́ tí òjò gbàre bàbá bọ́mọ yẹn bá ní ogun wọ́n mọ̀ rí pé ìyá rẹ̀ ní í ṣe ni torí wípé ìyá kan lè gbàdúrà ní ìyá ò lè súre ọ̀tọ̀ nírè ọ̀tọ̀ làdúrà kí ló ń ṣeré yìí nígbà tí Ọlọ́run wọnú ọgbà Édẹ́nì tí Adam àti Éfà ṣẹ̀ ègún tí ń bẹ lórí Adam ó yàtọ̀ fún ègún tí ń bẹ lórí Éfà ègún tí ń bẹ lórí Éfà òun ni wípé nínú ìpọ́njú ni ó máa lóyún ni ó máa bímọ lọ́dọ̀ ọkọ rẹ̀ nífẹ̀ẹ́ rẹ̀ ó máa fà sí ó tán wọ́n rí pé ègún orí Éfà kò àfẹ́tì Adam ṣùgbọ́n ègún tí ń bẹ lórí Adam gbogbo rẹ̀ ló àfẹ́tì Éfà torí wípé ara bàbá ni gbogbo ènìyàn ti jáde àtakọ àtabo ìyá kan jẹ́ aláàrù ni ìyá is just an envelope container to pack things now mi níyàwó ládùn alẹ́ ni wọ́n sì mí gbọ́ o ìyá lè lo àdàbí o ṣùgbọ́n bàbá ló nìre mọ̀ gbọ́ wàá wá rí pé ègún tá a fún Adam ni wípé a fi ilẹ̀ bú nítorí rẹ̀ nínú ìpọ́njú ní ó máa jẹ ní ó máa mu àtọ́ àtọ́ yìí pé erùpẹ̀ sáà ni yóò padà di erùpẹ̀ tó wọn pa àsọ bẹ́ẹ̀ fún Éfà ṣùgbọ́n gbogbo ègún tí ń bẹ lórí Adam lónìí pé yóò máa kú Éfà náà ti ń kú Éfà náà jẹun nínú ìpọ́njú bẹ́ẹ̀ èyí tí ń bẹ lórí Éfà kò rán Adam nítorí wípé ọkùnrin ló ní ẹrù wojọ́ tí Ísákì tó pe Ísọ̀ olùkọlọpàá ẹran wá òun fẹ́ súre fún Rèbékà gbọ́ ìgbà tí Rèbékà gbọ́ pé wọ́n fẹ́ súre fún Ísọ̀ ó yẹ kí Rèbékà náà sọ pé Ísọ̀ tí bàbá Jákọ́bù tí bàbá rẹ bá súre fún Ísọ̀ èmi náà súre fún ọ láyé ìyá ò níre àdúrà nìyá ní ń túmọ̀ àdúrà fún ọ lẹ́tà ìyá ò lè sọ pé òyìnbá jẹ́ kí bàbá rẹ ó súre fún Ísọ̀ kémi náà súre fún ọ láyé ìyá ló làdúrà bàbá ló nìre wà wá rí i pé ire yẹn padà mọ́ nítorí pé bàbá ló sùn ni ìyá fi lo ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí ló fi jẹ́ kí Jacob ó gba ire wọn rí yẹn mọ́ now torí tí a máa ń sọ̀rọ̀ ire mo máa ń sọ fáwọn èèyàn náà pàápàá èèyàn ọmọ tẹ́ ń gbọ́ mi wọ̀nyí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ò tọ́jú bàbá ẹ̀ ó lọ tọ́jú wòlíì. My anointed man of God kò gírèjì tó bàbá tó bí ẹ mẹ́ẹ̀ kí anointed man of God ó tó mọ̀ ọjọ́ kan tọ́ka ọmọ kan wá fún mi lówó ó fún mi lóṣù kìíní ó fún mi lóṣù kejì ó fún mi lóṣù mo ń sọ fún bàbá àti ẹ̀ náà bẹ́ẹ̀ ó ní rárá tó ọ̀bá ti fún bàbá ẹ̀ mọ́ fún mi mọ́ spiritual father rẹ ni mo jẹ́ bàbá ẹ̀ ní biology ó ní bàbá ò wúlò bí bàbá rẹ ò bá wúlò omi ara rẹ ló di ìwọ bíbélì sì sọ pé igi ń so èso ní irú tiẹ̀ ta ló mọ̀ bóyá wọn náà wúlò ọjẹ́ lọ sọrí kí bàbá rẹ ó mọ̀ wúlò ìwọ lọ gbé ẹbọ tiẹ̀ fún torí wípé bàbá tó ẹbọ gbà mọ ní gbogbo ọ̀nà ọba tọ́jú ìyá tó tọ́jú bàbá ẹ wàá ṣègbè o èmi kan mo ní history
ipa tí ìyá mi kó nínú ayé mi kì í ṣe kékeré tí mo lè fi gbogbo ẹnu sọ pé bàbá mi ò kó, ṣùgbọ́n ire tí bàbá mi sún fún mi ló mọ́ mi. Ọjọ́ tí mo kọ́kọ́ fún màmá mi ní owó báyìí pé màmá mi ẹ gbà, màmá kí mi dáadáa, sọ ti fún bàbá ẹ, mo ní ẹ má dá jáde fún bàbá, mo bá bínú màmá ti lọ. Ìgbà tí bàbá ò ránṣẹ́ sí mi, ó yà mí lẹ́nu, bàbá bá gbàdúrà fún mi pé ìyá rẹ̀ jíṣẹ́ owó tó fi ránṣẹ́ sóun. Mo bá lọ bá màmá, báwo lẹ ṣe ṣe? Màmá ní mo ti lọ fún bàbá rẹ̀, mo fún tọ́jú bàbá rẹ̀. Mo mọ̀ pé bàbá ṣe báyìí, mọ̀ pé bàbá ṣe wọ́n ní kò sí tó kan ìwọ ń bẹ̀, ọ̀sìn bẹ́ẹ̀ gbà tá a fẹ́ra wa, ọ̀sìn mọ́ má jẹ̀mú. So ọ̀ìṣò onídàájọ́ láàrin èmi àti bàbá rẹ̀ yé. Nígbà tí bàbá mi ó kú, bàbá mi súre fún gbogbo àwọn ọmọ pátá. Ire bàbá lónìí ń ló mọ́ wa, ọmọ gba ire. Wòlíì rẹ, wòlíì kó máa jábọ̀ láti ọ̀run. Tí bàbá rẹ bá fún ọ lẹ́gùn, wòlíì rẹ ò lè mú kúrò. I'm telling you. Mo lọ sọ bẹ̀rẹ̀ ṣé Olúwa ni o. Mo rò pé mo lọ bí 38 years nínú ṣé Olúwa lónìí. Ọmọ tí bàbá rẹ bá fún ọ lẹ́gùn, wòlíì ò lè mú kúrò. Jẹ́ ká sáré lọ wo wòlíì Mósè àti Jákọ́bù lọ sínú Genesis 47 bẹ̀rẹ̀ láti verse 1. Jákọ́bù sì pe àwọn ọmọ rẹ̀, ó sì wí pé ẹ kó ara yín jọ kí èmi kí ó lè wí ohun tí yóò bá yín lẹ́yìn ọ̀la fún yín. Ẹ kó ara yín jọ kí ẹ sì gbọ́, ẹ̀yin ọmọ Jákọ́bù, kí ẹ sì fetí sí Ísírẹ́lì bàbá yín. Rúbẹ́nì, ìwọ ni àkọ́bí mi, agbára mi, ìpilẹ̀ṣẹ̀ ipá mi, títayọ ọlá àti títayọ agbára, ẹni rírú bí omi, ìwọ kì yóò tayọ. Bàbá rẹ ní òní ṣe kí ni? Kò ní tayọ. Torí pé ó ṣẹ̀, ó tẹ ní bàbá rẹ̀ mọ́lẹ̀, ó gorí. Àwọn èèyàn pè lálẹ́, ṣùgbọ́n tó ẹni bímọ fún ni kó lálẹ́ ẹni, ó gorí ìyàwó bàbá ẹ̀. Lóòótọ́ wọ́n pè ní àlè, bẹ́ẹ̀ tó bímọ fún bàbá ẹ̀, ó wà lọ gun orí ẹ̀. Ó dọ́ mọ̀ pé ó fẹ́ gbẹ̀san ìyá rẹ̀ ni. Ó ń bá ìyá rẹ̀ jàjà orogún. Ń lọ fi ṣe gbẹ̀yẹ̀ máa yẹ̀yẹ́ rẹ̀, ó yẹ̀yẹ́ rẹ̀. Ẹni Rúbẹ́nì kò tayọ. Ìgbà tí Mósè fẹ́ fi ayé sílẹ̀, wòlíì Mósè tó fẹ́ súre, jáwó bóyá orí ègún yẹn mú kúrò lọ sínú ìwé Deuteronomy 33 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kínní bá mi rọ̀ṣẹ̀. Èyí sì ni ire tí Mósè ènìyàn Ọlọ́run sú fún àwọn ọmọ Ísírẹ́lì kí ó tó kú. Ó wí pé Olúwa ti Sínáì wá, ó sì yí wọn láti Sérì wá, ó sì tan ìmọ́lẹ̀ jáde láti òkè Páránì wá, ó sì ti ọ̀dọ̀ ẹgbẹgbẹ̀rún àwọn mímọ́ wá, láti ọwọ́ ọ̀tún rẹ̀ ní òfin nǹkan amúbíná jáde fún wọn wá. Nítòótọ́ ó fẹ́ àwọn ènìyàn náà, gbogbo àwọn ènìyàn mímọ́ rẹ̀ wà ní ọwọ́ rẹ̀, wọ́n sì jókòó ní ẹsẹ̀ rẹ̀, olúkúlùkù wọn ni yóò gba nínú ọ̀rọ̀ rẹ̀. Mósè sì fi òfin kan lélẹ̀ ní àṣẹ fún wọn ní ti ìjọ ènìyàn Jákọ́bù. Ó jẹ́ ọba ní Jésúrúnì nígbà tí olórí àwọn ènìyàn àwọn ẹ̀yà Ísírẹ́lì péjọpọ̀ kí Rúbẹ́nì kí ó tó yè, kí Rúbẹ́nì kí ó lè yè, kí Rúbẹ́nì kí ó yè, kí Rúbẹ́nì kí ó yè, kí ó má ṣe kú, kí ènìyàn rẹ̀ kí ó sì má ṣe mọ̀ níwọ̀n. Èyí sì ni ti Júdà. Ó ti lọ káwọn kó yè, káwọn má mọ̀ níwọ̀n. Rere wo lẹ gbọ́dọ̀ mọ̀ rẹ̀ ń ṣe? Because Mósè ò rí ègún yẹn mú kúrò. Rárá ọmọ lọ gba ire bàbá ẹ, kódà kí bàbá rẹ àti ìyá rẹ máa jà, ọ̀sìn bẹ́ẹ̀ gba wọn fẹ́ra wọn, wọ́n go tọ́ mi school, màmá mi ló tọ́ mi. Kí màmá rẹ kẹ́ bá lè jẹun rẹ, gba ire bàbá, san ẹ̀tọ́ bàbá fún, ẹ fi ti Késárì fún Késárì, ẹ fi ti Olúwa fún Olúwa. Bàbá ló ní ire o, ìyá ló làdúrà, and ọjọ́ kan lọ́jọ́ ire. In fact téèyàn ìfi wo Ísákì kò kú immediately. In fact ó tún lò almost 21 years láyé, síbẹ̀síbẹ̀ ọjọ́ rẹ̀ ò padà mọ́. Ọmọ lọ gba ire òbí, bàbá ire bàbá, tọ́jú yẹ tọ́jú bàbá ẹ̀, Olúwa yóò pẹ̀lú yín. Jésù Olúwa wa. Ó kárí ọmọ mi, wàá sórí ire o, ó kárí.